Yorùbá ọmọ aládé ni wá, adé orí wa ò ní sí bí nǹkan ò ṣe nìyàn, a ní láti wá nǹkan ṣe kọ́rọ̀ wa lè níyànjú. Àpapọ̀ ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn òde àkí gbogbo apápátá. Allahu Rabi ò ní kúkú fi wálẹ̀, sáti ọlá ò ní yọwọ́ ọ̀kẹ́ lára ẹnìkọ̀ọ̀kan wa, mú kí gbogbo akákù dédé àkókò tá a wà yìí. Akó ojúmọ́ akásán, akó ọ̀lẹ́, akó dédé àkókò tá a wà yìí. Allahu Rabi ò ní fi wálẹ̀ nítorí àṣà wa, ìṣe wa, èdè wa àti ìṣẹ̀ṣe kò ní parẹ́, bẹ́ẹ̀ ni kò ní parun lọ́lá títóbi tọ́ba mi òkè. Mo kí wa lẹ́ẹ̀kan sí i. Èyí ni mo fi ń sọ fún gbogbo akọ́pọ́tà nílé lóko lájò lẹ́yìn òdi pé ń tó ọdún kan ó lé oṣù méjì báyìí tí ọba wa aláàṣẹ tìlú àṣẹ kábíyèsí bàbá adé apẹ́lérí bàtà apẹ́lẹ́sẹ̀ àní ọ̀pá àṣẹ adékìnní ẹṣin bá jókòó pẹ́ àní ìrùkẹ̀rẹ̀ àmọ́ lẹ́sí ni àwọn olórí àmọ́ ṣeun bí lọ́la àti tóbi tẹlẹ́dùmarè. Èyí tá à ń wò yìí àní kó mọ́ dàbí irọ́ lọ́dọ̀ yín, ń tó ọdún kan ó lé oṣù méjì báyìí sí tí bàbá wa kábíyèsí aláàṣẹ tìlú àṣẹ tán bọ́ sí àpèrè aláàṣẹ ni mo sọ o, aláàṣẹ tìlú àṣẹ kẹfà abẹ́sàn oníkòyí. Allahu Rabi ajẹ́kí bàbá pẹ́ ìhun lé ní láàfin òní lé wọn, àníṣe ìtẹ́ òní gbóná mọ́ wọn, bẹ́ẹ̀ ni adé òní gbémọ́ wọn lérí lọ́la títóbi tọ́ba mi òkè. Ẹ̀yin èèyàn mi ẹ máa tẹ̀lé mi. Bàbá tẹ́wò yẹn bàbá wa bàbá Daziva bàbá àgbà tilé toko àwọn bàbá àṣàlẹ̀ ìlú àṣẹ tilé toko àwọn lẹ́ ń wò yẹn àti àwọn aṣojú bàbá wa ikú bàbá yìí Aláàfin Ọ̀yọ́ ọmọ ikú ò gbọ́dọ̀ pa ọmọ àwọn gbọ́dọ̀ òde. Àní ẹ máa tẹ̀lé mi. Ìjọ kìíní àná bí àná ló mọ̀ dá báyìí o, ọdún kan oṣù méjì àti ọjọ́ wíníwíní kan òun ni ìjókòó yìí nílùú àṣẹ Port Novo, ìlú tá ń pè ní Ọgbóni, ìlú kan tó ní orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta. Ẹ gbọ́ àṣẹ, ẹ gbọ́ Port Novo, bẹ́ẹ̀ ni ẹ gbọ́ Ọgbóni. Látẹnu èèyàn yín tẹ́yìn náà ti mọ̀ náà ní Baálẹ̀ Wògì awo gidi náà nítorí ìbàjẹ́ àwọn ọmọ ènìyàn, àníṣe àṣà wa ìṣe wa bẹ́ẹ̀ ni èdè wa àti ìṣẹ̀ṣe kò nítorí mi kò nítorí yín nílé lóko lájò lẹ́yìn òdi kò nítorí wa bàjẹ́ lọ́la títóbi tọ́ba mi òkè. Ẹ ṣé mo dúpẹ́. Àní bí àná lórí ohun tẹ́ ń wò yìí, bí àná lórí bí àná àdúpẹ́. Àníjọ́ tá à ń wí àwọn ọba lóríṣiríṣi láti ìlú Nàìjíríà gbogbo agbègbè Nàìjíríà gbogbo, àníṣe gbogbo ilẹ̀ Benin àwọn lọ́balọ́ba ní ọlọ́kan òjọ̀kan níjọ́ kìíní àná bí àná lórí. ẹ̀yin àmì ẹ sáà mọ̀ tẹ̀lé mi ní ọlọ́kan òjọ̀kan. Sáti ọlá ò ní fi wálẹ̀, mú kí gbogbo àpapọ̀ ẹbí Oníkòyí mú kí yín
mo kí bàbá Abẹ́sán kẹfà, mo kí yín bàbá. tó bàbá gangan lẹ́ ń wò yẹn, àní ọjọ́ dàbí àná, aláàṣẹ kẹfà òun lẹ́ ń wò yìí. Ẹ̀mí Ọláògùn, igba ọdún kan fún bàbá. Gbogbo àpapọ̀ àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ káàrọ̀ òjíire, àwọn ọmọ Oòduà nílé lóko lájò lẹ́yìn odi, Sátìọlá ò ní fi wálẹ̀, Allahu Rabbi ò ní dààmú ọ̀kan nínú gbogbo wa. Èyí báyìí a fi ń pèrè àwa sákèsí ni o. Àní èyí báyìí a fi ń sọ fúnra wa pé àṣà wa, ìṣe wa, èdè wa, ìṣẹ̀ṣe ẹ má jẹ́ ó torí wa jó àjò rẹ̀yìn. A kí gbogbo akọ́kọ́ tá nílé lóko lájò lẹ́yìn odi. Àní fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, ìjọ rẹ̀ bí àná ọdún kan ó lé oṣù méjì àti ìjọ mélòó kan, òun ni bàbá wa bọ́ sórí ìtẹ́ Ẹ̀mí Ọláògùn bàbá. Àwọn fi ń sọ fún gbogbo akọ́pátá, ìjọkùnrin, ìjọbìnrin, ìjọmọdé, ìjàgbà, tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa, tẹ́ ẹ bá dórí Facebook, ẹ̀yẹn sáà ti kọ ẹgbẹ́ ọmọ Yorùbá, ẹ bá wa pàdé lórí Facebook. Tó bá jẹ́ lórí YouTube, ẹ bá ti kọ tẹ wá kan ẹgbẹ́ ọmọ Yorùbá, ẹ rí orúkọ gàdàgbà tí ó jáde, Shohod Wabi. Tẹ́ ẹ bá ti rí ẹ rí Awogidi náà, ẹ̀yẹn sáà ti kàn sí wa lórí YouTube. Tó bá wá jẹ́ nínú ẹgbẹ́ wa gangan lórí WhatsApp, àníṣe ẹgbẹ́ yìí sì ń tẹ̀síwájú, àdáwọ́dúró. Allahu Rabbi ò ní fi wálẹ̀, Sátìọlá ò ní yọwọ́ ọ̀kẹ́ lára wa. Bàbá lẹ́ ń wò yẹn, aláàṣẹ ìtùlú àṣẹ Oníkòyí Abẹ́sán kẹfà, àwọn lẹ́ ń wò yẹn. Ẹ̀mí Ọláògùn bàbá, igba ọdún kan ní ajẹ́ fún yín. Mo kí gbogbo àpapọ̀ wa nílé lóko lájò lẹ́yìn odi. Ìgbà yín ló tù wá lára lọ́lá ti tóbi tẹ̀lé lùmọ̀ rẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Látẹnu ẹni tẹ́tí mọ̀ yín náà ni Baálẹ̀ Òwògì, Awogidi náà nítorí ìbàjẹ́ àwọn ọmọ ènìyàn. Ire, àṣẹ.